ọwọ́ ọlọ́pàá tẹ ìyá onílé tí wọ́n lọ fún ọmọ ayálégbé rẹ̀ ní májèlé mu londo. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo mọ̀ ti mú ìyá onílé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nafisat Lateef, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó mọ̀ fún ọmọ ayálégbé rẹ̀ Abdulrasheed tí kò ju ọmọ ọdún 3 lọ ní májèlé mu. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ ó mà ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ yìí ó mà wáyé ní ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí lágbègbè Omífọ̀n níjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. èdè àìyedè kan la mọ̀ gbọ́ pé ó ti wáyé ṣáájú láàrin ìyá ọmọ náà tí ń jẹ́ Rọ̀fíàtì àti ìyá onílé ẹni 40 ọdún náà. nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ó ní lẹ́yìn májèlé ọ̀hún ó ní Abdulrasheed òun ló bẹ̀rẹ̀ sí ní bì, èyí tí wọ́n fi sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti du ẹ̀mí rẹ̀. òwúrọ̀ ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà ìní ìyá ọmọ ló mà lọ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. gẹ́gẹ́ bí alukoro Jímọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, wọ́n ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Òdìgbò ló mú ẹ̀sùn náà lọ. ìfisùn náà ló mà mú ọlọ́pàá láti bẹ̀rẹ̀ ìwádìí tí ìwádìí wọn sì fi hàn pé ọjọ́ 4 oṣù kejì ọdún yìí ìní Nafisat ló mà fún Abdulrasheed ní nǹkan mu. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àyẹ̀wò fi hàn pé májèlé ló mà fún ọmọ náà mu. ìjà tó ti wáyé ṣáájú láàrin ìyá onílé àti ìyá Abdulrasheed ló mà fà á tí ìyá onílé fi fún ọmọ kékeré náà ní májèlé mu láti gbẹ̀san lára ìyá rẹ̀. kíá ni ọlọ́pàá ni wọ́n lọ gbé Nafisat lẹ́yìn èyí. ó sì ti jẹ́wọ́ pé lóòótọ́ ló mọ̀ fún Abdulrasheed ní májèlé mu. bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ondo bó ṣe fìdí rẹ̀ múlẹ̀, ìyá onílé náà yóò fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìwádìí kíkún ní ọlọ́pàá sọ o. kọ́lọ́ ọba Elédùmarè kó má jẹ́ àtẹ́nítìkà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kù sí mi àná o, adẹ̀kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o, àmín.